Ṣebí ẹ kú ilé là ń kára lé, ẹ kú ọ̀nà ṣebí là ń kí èrò ọ̀nà. Tó bá ti tọ́jọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta tá a bá ti ríra ẹni tipẹ́, ẹ kú ọjọ́ mẹ́ta mo là ń kíra ẹni. Orúkọ mi ò mọ̀ yípadà, ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip lórúkọ tèmi, ọba lọ́la. Ẹ wò ó, àwọn youth òkè onígbín àwọn ni wọ́n rán mi sí. Gbogbo ẹ̀yin òkè onígbín a kú oríire o, a kú àmójúbà ọdún tuntun tó tún ń bọ̀ lọ́nà yìí. Ojúde ọba òkè onígbín. Kí ni mo sọ? Ojúde ọba òkè onígbín tó máa wáyé ní ọjọ́ kejì iléyá. Tọdún máa ṣe kí ni? Tọdún yìí tún máa yàtọ̀ o. Tọdún yìí tún máa ṣe kí ni? Ó máa nẹgba. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀dọ́ òkè onígbín nílé àti oko káàkiri gbogbo àgbáyé. Àwọn ọmọ òkè onígbín, àwọn ọ̀dọ́ òkè onígbín, àwọn èèyàn ni wọ́n o. Àwọn èèyàn pàtàkì pàtàkì dẹ̀ ni wọ́n. Èèyàn ńláńlá, èèyàn olóríire ni wọ́n. Àwọn tó fẹ́ kí ìlú kó tẹ̀síwájú wọn ni àwọn ọ̀dọ́ òkè onígbín. Torí ẹ̀ ni wọ́n fi gbé ojúde ọba òkè onígbín kalẹ̀ ní ọjọ́ kejì iléyá. Ọdọọdún náà máa ń ṣe. Tí tọdún yìí tún ṣe kí ni? Tọdún yìí ó tún ti wọlé dé ní ọjọ́ kejì iléyá. Báwo ló ṣe máa lọ ní ọjọ́ kejì iléyá? Ẹ wò ó, mò ń bọ̀, mi ò tí ì dé. Oh yeah now, head up please back again. Okay, Nick been a small on your head. We done the elevate. Ó là là! Ojúde ọba òkè onígbín ti ń wáyé lọ́dọọdún, tọdún yìí tún jẹun sókè yàtọ̀. Láti iléyá kọ̀ọ̀la títí dọjọ́ kejì iléyá nílùú òkè onígbín á fi kùrírí kùràràdùn yún gba yàtọ̀. Lára ọ̀kan òjọ̀kan ètò tá a wáyé nídíje soccer, football, marathon, table tennis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Side attraction ni ojúde ọba òkè onígbín beauty pageant 2024. Omidan ojúde ọba òkè onígbín tó gá yàtà. Oríkì agboolé, onílù tó mọ̀ ọ́n lù jù best drummer. Aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ kejì iléyá ni grand finale. Nígbà tí tẹlifíṣàn á wà níkàlẹ̀ láti cover gbogbo ètò. Lára pabambari àwọn ètò tá a wáyé òní fúnni lámì ẹ̀yẹ fójúde ọba 2024. Alhaji Rafiu Gbenga Ìṣọ̀lá ńlá lága. Host father of the day and event ni High Chief Alhaji Suleiman Ọmọtọ́ṣọ́, CEO Motocash Enterprises and Ọmọ Àró Farms. Eminent father of the day ni Chief Raji Adesina. Dynamic mother of the day ni Honourable Adeyemi Adejoke Mistura. Barrister Kamarudin Muhammed Yusuf ni protocol director ojúde ọba òkè onígbín 2024. Ètò gbogbo lábẹ́ tàṣẹ ti yọ̀ǹda àti kópa òkè onígbín Youth Association President Alhaji Abdulfatai Ọlábàmírẹ. Níkàlẹ̀ onígbín ọba in council. Lábẹ́ àkóso jìgbìnìbí àti àkún. Israel Majesty ọba Kamaldeen Tayo Saladin Abegun II onígbín tòkè onígbín. Lára wọ́dís ni Dikin Samuel Tọ́ba Títílóye. Alhaja Khadijat Azeez. High Chief Ọlárẹ̀wájú Oyinlóye Gbádéyan. Baálé òmùyé òfòkè onígbín land. Alhaja Munirat Adéyẹmí. Mr Olúmídé Ìbílóye. Alhaja Amdalat Yusuf. Madam Abọ́sẹ̀dé Ọláṣẹ́yìndé ilé pupa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn amúlùdùn tá a máa gbà sí wa lára ni DJ Focus, Fasiliski, Àjọbíewé, Ìmísí Eléwì, Níyì Bàbá Ìgbóhùn and many more. Ankara 4,500 ní gate pass. Ankara fáwọn tó wà ńlọrin àtàgbègbè wà lọ́dọ̀ Mr Owólára ń fẹ́. Prince Ọláyínká And Alhaja Ọmọwùmí Ibrahim Taiwo. Káwọn tòkè onígbìn kàn sí Alampo. Wàsíù Adéníyì Àtẹlẹwẹdù. Káwọn tèkó kàn sí Ọ̀túnba Akeem Rànmílọ́wọ́. Alhaja Latifat Rànmílọ́wọ́. Miss Sherifat àtàjíbáyé Lukman Ọlámi. Ẹni bá ń fẹ́ VIP chairs fáwọn àlejò ẹ̀ kó pe Mr Ṣùpọ̀ Ẹdófúnkẹ́ àti Mr Ọmọ́táyọ̀ Oyèlọ́wọ́ sórí 08032 342 828 tàbí 081 630 50420. Ẹ̀pà alámòjútó ètò gbogbo social director Toyib Smith Oyinlóye sórí 0802 226 7612 tàbí alága ikọ̀ olùpolongo chairman media team and general PRO Ajíbáyé Lukman Ọlámi sórí 0803 047 9342. Ojúde ọba òkè onígbín 2024 máa dùn yàtọ̀ gbá yágíyágí lọ́pẹ́ nínú tayọ. Àjọ máa wà níbẹ̀ ni o. Ẹ káwọ́ padà ṣe ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ọjọ́ kejì iléyá yẹn ó máa ṣe kí ni? Ó máa ní agbára. Àtọ́jọ́ iléyá gangan ló ti máa bẹ̀rẹ̀ torí wọ́n máa gbá bọ́ọ̀lù, tébù tẹ́nísì, ayò ọlọ́pọ́n, omidan òkè onígbín náà tún máa wà lọ́jọ́ yẹn. Àwọn ẹ̀bùn lóríṣiríṣi, àwọn tí wọ́n wá ṣe dáadáa jù nílùú àti ní àwùjọ wọ́n máa fún wọn ní àmì ẹ̀yẹ lọ́jọ́ yẹn. Ẹ dákun, ẹ mọ̀ràn àǹkárá ọ̀ràn àǹkárá ọ̀wọ́lé ni kì í ṣe pé ọ̀ràn àǹkárá ò jẹsẹ̀ mọ́ o. Àwọn ọ̀dọ́ òkè onígbín àwọn náà ní kí n máa kígbe tán. Àkí kábíyèsí ọba òkè onígbín, kábíyèsí orí yín ló kún tá a bá ń fà. Àsìkò yín ni òkè onígbín máa ń tẹ̀síwájú.
a mọ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí òkè onígbín gbogbo àwọn ọ̀dọ́ ìlú káàkiri gbogbo àgbáyé àwọn náà ní máa kí títa àwọn Èkó àwọn Ìlọrin àwọn Àbújá títa àwọn ìlú òyìnbó gbogbo àwọn ọ̀dọ́ òkè onígbín àwọn náà ní kí máa kí pé ọjọ́ kejì Iléyá wípé ojúde ọba òkè onígbín ó máa sì kí ni ó máa wáyé ṣé a rí ní ọjọ́ yẹn bí àwọn tó wà lábúrọ̀d tó lè ráàyè wálé live and direct ń lẹ́ máa wò nǹkan tó bá ń ṣẹlẹ̀ lókè onígbín ẹ máa rí wò ìwọ sáà lọ fọ́lò ìgbà ìwáṣẹ̀ Adùn Àṣà Yorùbá Ajé Olókun ìwọ lọ fọ́lò ẹ̀ ìgbàwáṣẹ̀ tá ló ní ìsinmi o ìwọ fọ́lò ẹ̀ bẹ́ẹ̀ ni lórí TikTok bẹ́ẹ̀ ni lórí YouTube ẹ máa rí wò ẹ máa rí wa wò live and direct lẹ́ máa rí wa wò ìwọ náà ra aṣọ ẹ̀yin ará Ìlọrin ẹ ti gbọ́ bí tẹ́ ti máa ra aṣọ ẹ̀yin Èkó ẹ ti gbọ́ bí tẹ́ ti máa ra aṣọ ẹ ra aṣọ àwọn òkè onígbín àwọn ọ̀dọ́ òkè onígbín àwọn náà ní kí n máa kígbe ẹ̀ tán wípé ní ọjọ́ kejì Iléyá ojúde ọba òkè onígbín ó máa wáyé bàbá wa Ajóbíewé ó máa wà ń bẹ̀ lọ́jọ́ yẹn èmi gangan náà máa sì kí ni ó máa wà ń bẹ̀ gbogbo àwọn orí adé ní ìpínlẹ̀ Kwara àwọn náà máa wà ń bíbẹ̀ kábíyèsí Olúsìn Ọ̀fìsánlùsìn ó máa wà ń bẹ̀ Àjáràsìn ó máa wà ń bẹ̀ kábíyèsí Òmù-àrán àwọn náà máa wà ń bẹ̀ Títàjàsẹ́ wọ́n máa wà ń bẹ̀ gbogbo àwọn ọba tó wà ní ìpínlẹ̀ Kwara gbogbo wọn náà máa sì kí ni gbogbo wọn ò náà máa wà ń bẹ̀ ojúde ọba òkè onígbín ní ọjọ́ kejì Iléyá ẹ wo gbogbo fún un. Oya now, head up please back again. Òkè Onígbín na small London, we don dey elevate. Ó làlà ojúde ọba òkè onígbín tí ń wáyé lọ́dọọdún tọdún ìtún jẹun sókè yàtọ̀ láti Iléyá kọ̀ọ̀la títí dọjọ́ kejì Iléyá nílùú òkè onígbín á fi kùrírí kùràràdùn yùngbà yàtọ̀ lára ọ̀kan òjọ̀kan ètò tá a wáyé nídíje soccer football marathon table tennis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ side attraction ní ojúde ọba òkè onígbín beauty pageant 2024 omidan ojúde ọba òkè onígbín tó gá yàtà oríkì agboolé onílù tó mọ̀ ọ́n lù jù best drummer aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ kejì Iléyá ní grand finale nígbà tí tẹlifíṣàn á wà níkàlẹ̀ láti cover gbogbo ètò lára pabambari àwọn ètò tá a wáyé òní fúnni lámì ẹ̀yẹ fójúde ọba 2024 Alhaji Rafiu Gbénga Ìṣọ̀lá ńlá lága host father of the day and event ní high chief Alhaji Suleiman Ọmọtọ́ṣọ́ CEO Motocash Enterprises and Ọmọ Àró farms eminent father of the day ní chief Raji Adesina dynamic mother of the day ní honourable Adéyẹmí Adéjọkẹ́ Mistura barrister Kamaldeen Muhammed Yusuf ní protocol director ojúde ọba òkè onígbín 2024 ètò gbogbo lábẹ́ ìtàṣẹ ti yọ̀ǹda àti kópa òkè onígbín youth association president Alhaji Abdulfatai Ọlábàmírẹ níkàlẹ̀ onígbín ọba in council lábẹ́ àkóso jìgbìnìbí àti àkún Israel majesty ọba Kamaldeen Tayo Saladin Abegun II onígbín tòkè onígbín lára wọ́dís ní dikin Samuel tọ́ba títí lóye Alhaja Khadijat Azeez high chief ọlárẹ̀wájú oyinlóye gbadéyan baálé òmùyé ọ̀fọ̀kẹ́ onígbín land Alhaja Munirat Adéyẹmí Mr Olúmídé ìbílóye Alhaja Amdalat Yusuf madam Abọ́sẹ̀dé Ọláṣẹ́yìndé ilépo pupa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn amúlùdùn tá a máa gbà sí wa lára ni DJ Focus Fasiliski Ajóbíewé Ìmísí Eléwì Níyì Bàbá Ìgbóhùn and many more Ankara 4,500 ní gate pass Ankara fáwọn tó wà ńlọrin àtàgbègbè wà lọ́dọ̀ Mr Owólára ń fẹ́ Prince Ọláyínká and Alhaja Ọmọwùmí Ibrahim Taiwo káwọn tòkè onígbò kàn sí Alampo Wàsíù Adéníyì àtẹlẹwẹdù káwọn tèkó kàn sí Ọ̀túnba Akeem ràn mí lọ́wọ́ Alhaja Latifat ràn mí lọ́wọ́ Miss Sherifat àtàjíbáyé Lukman Ọlámi ẹni bá ń fẹ́ VIP chairs fáwọn àlejò ẹ̀kọ́ pé Mr Ṣùpọ̀ Ẹ̀dọ́fúnkẹ́ àti Mr Ọmọ́táyọ̀ Òyelọ́wọ́ sórí 08032 342 828 tàbí 08163050420 ẹ̀pà alámòjútó ètò gbogbo social director Toyib Smith Oyinlóye sórí 0802 226 7612 tàbí alága ikọ̀ olùpolongo chairman media team and general PRO Ajíbáyé Lukman Ọlámi sórí 0803 047 9342 ojúde ọba òkè onígbé 2024 máa dùn yàtọ̀ gbá yágíyágí lọ́pẹ́ nínú tayọ àjọ máa wà níbẹ̀ ni o.